Ẹ kú dédé ìwòyí o, orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohùn àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ́ ẹ máa rántí pé lórí ètò ohùn àánú yìí, òun la ti ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, tá a ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa, tá a sì ń fi òkodoro Bíbélì hàn ara wa. Ká tó wo àárín gbùngbùn ètò yìí lọ, wọ́n fàsìkò yìí dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí, tẹ́ ń dánlóòdù rẹ̀ bí àṣà àwọn eléèbó, tẹ́ sì tún pín fún àwọn ẹlòmíín. Wọn ò gbàgbé yín o, ẹ̀yin tẹ́ ń lù wá lọ́gọ ẹnu. Mo gbàdúrà ayé yín ò ní bọ́rẹ́lẹ̀. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí Ohùn Àánú podcast ní samologo.com.ng. Ohùn Àánú tẹ̀síwájú. Kí ni ohùn àánú tòní? Ẹ̀mí kan ń bẹ nínú ayé ènìyàn, bí ò bá tẹni jẹ́ kì í sinmi. Ẹ̀mí mo rò pé ló ń jẹ́. Obìnrin kan ló ń bẹ ládùúgbò ọ̀rẹ́ mi kan. Jẹ́ fún obìnrin náà ní orúkọ ìdáàbòbò nítorí ètò yìí ò sí láti tàbùkù ẹnikẹ́ni. Mo fún obìnrin yìí ní orúkọ tí à ń pè ní Àníkẹ́. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ọdún tó kọjá kó o lè mọ̀ pé ẹ̀mí kan ń bẹ nínú ayé ènìyàn, bí ò bá tẹni jẹ́ kì í sinmi. Ẹ̀mí mo rò pé ló ń jẹ́. Ní ilé tí Àníkẹ́ àti ọkọ rẹ̀ dẹ́rẹ́bà dánfó ń gbé, fíláàtì ni wọ́n sì ń gbé fíláàtì tòkè. Obìnrin mìíràn wà nínú ilé yìí bákan náà tó ń gbé fíláàtì tìsàlẹ̀. Obìnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó ń gbé fíláàtì ìsàlẹ̀ yìí ó lọ́yàyà púpọ̀. Tọkùnrin tóbìnrin ló ti mọ̀ ọ́n wípé ọlọ́yàyà ènìyàn ni. Ẹ wò ó, ọ̀pọ̀lọpọ̀ ará àdúgbò ló fẹ́ràn obìnrin yìí pẹ̀lú. Obìnrin tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó gbé ọmọ kékeré kan dání tó ń tọ́, ṣùgbọ́n kò kó sílé náà pẹ̀lú ọkọ. Ṣé wá rí arábìnrin tí mo pè ní Àníkẹ́ yìí tó ń gbé fíláàtì tòkè pẹ̀lú ọkọ rẹ̀ tó wà dánfó? Òun ò rí obìnrin yìí bẹ́ẹ̀ o. Ní gbogbo ìgbà ló ń fura sóbìnrin tó lọ́yàyà yìí pé ó ń bá ọkọ òun dọ̀rẹ́. A sì máa gbàdúrà lójoojúmọ́ sọ́lọ́run pé kọ́lọ́run kó fi wọ́n fóun mú, kó mú wọn ní gbàgede ojú ìta. Lọ́jọ́ kan, arábìnrin Àníkẹ́ wà ní ṣọ́ọ̀bù rẹ̀, ó sì dánfó ọkọ rẹ̀ tó kọjá fìrí. Èyí jẹ́ ìgbà àkọ́kọ́ tí ọkọ Àníkẹ́ yóò gbé dánfó rẹ̀ kọjá tí ò ní yà. Ó rí kinní kan nínú dánfó ọkọ rẹ̀, tó kà láyà púpọ̀. Ó rí pé yàtọ̀ sí ọkọ òun tó ń wa dánfó, kò sérò kankan nínú dánfó tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, àfi obìnrin tó ń gbé fíláàtì ìsàlẹ̀ nílé táwọn ń gbé. Obìnrin jókòó síwájú bákan náà, kò sí kọ̀ǹdọ̀ nínú mọ́tò ọkọ rẹ̀. Obìnrin tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí mo ló lọ́yàyà yìí, ó jókòó sínú dánfó ọkọ Àníkẹ́, ó wá jù pàkọ́ sẹ́yìn. Nígbà tí Àníkẹ́ rí, ìrònú rẹ̀ ní wípé obìnrin tó ń gbé fíláàtì ìsàlẹ̀ tó jù pàkọ́ sẹ́yìn yìí sì ló ń dọ́gbọ́n yẹra fóun kó má bàa rí. Ẹ̀mí kan ń bẹ nínú ayé ènìyàn, bí ò bá tẹni jẹ́ kì í sinmi. Ẹ̀mí mo rò pé ló ń jẹ́. Ohun t'Àníkẹ́ rí yìí ó lékè ń kà lójú rẹ̀. Ara rẹ̀ bù má ṣọ, ìbínú gbójú rẹ̀ kan, tápátẹsẹ̀ rẹ̀ ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Ẹ wò ó, kò lè mú mọ́ra mọ́. Ó fò dìde lójijì, ó dìde fùú, ó kọrí sílé. Nígbà tó délé, Àníkẹ́ dorí kọ kísìnì, ó sì gbómi lórí sítóòfù, bẹ̀rẹ̀ sí gbé kaná. Lẹ́yìn bí ìṣẹ́jú 10, Àníkẹ́ kófìrí ọkọ rẹ̀ níta torí pé ó kófìrí dánfó tó ń wọnú géètì wá. Àníkẹ́ sá jáde, tágbádá omi ń gbóná lọ́wọ́ rẹ̀. Nígbà tó dójú dé, Àníkẹ́ bẹ̀rẹ̀ sí pariwo. Wò ó, jẹ́ ń sọ díẹ̀ fún ọ nínú tí Àníkẹ́ ń sọ sọ́kọ rẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí. Olórí burúkú, onírìnkùnrin alágbèrè, wò ó, àti wọ́ àtàṣẹ́wó tó ń gbé kiri, òní ni ó sọ yín dòyìnbó, wọ́n sọ ojú yín dìdàkudà. Bẹ́ẹ̀ sì wá máa ríra yín tẹ́ máa fẹ́ràn ara yín, yóò wá ṣojú mi. Ẹ wò ó,
ohun tí ń ṣẹlẹ̀ kò yí ọkọ rẹ̀ onídàáfó, ṣùgbọ́n ọkọ Àníkẹ́ wọlẹ̀ ó wẹnu ọkọ. Ó ń womi lọ́wọ́ ìyàwó rẹ̀ tó ń gbóná fẹlifẹli. Ó rí ìyàwó rẹ̀ Àníkẹ́ tójú ẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ àti ọ̀rọ̀ kùbákùgbé tó ń jábọ́ lẹ́nu rẹ̀. Ewúrẹ́ ìfura lóògùn àgbà. Ọkọ Àníkẹ́ ò lè ṣílẹ̀kùn láti jáde mọ́, tó bá ṣílẹ̀kùn ló bọ́ sínú ewu. Ó gba òdìkejì mọ́tò ń sá lọ. Ó júbà ìhòòrò lọ́jà tá à ń wí yìí, orí ló yọ ọ́. Ọjọ́ náà níyàwó rẹ̀ bá fomi gbóná wẹ̀ kanlẹ̀. Tẹ́ ẹ gbàgbé ibi tá a ti ń bọ̀, ẹ̀mí kan ń bẹ nínú ayé ènìyàn bí ò bá tẹni jẹ́ kì í sinmi. Ẹ̀mí mo rò pé ló ń jẹ́. Nígbà tí Àníkẹ́ rí wípé ọwọ́ òun ò tó ọkọ òun, ó dorí kọ fíláàtì ìsàlẹ̀ níbi tí obìnrin tí à ń wí ń gbé. Nígbà tó dẹnu ọ̀nà, ó rí pé a ò tilẹ̀kùn, ó sì wọlé. Kò bá ẹnikẹ́ni nílé o. Èròǹgbà ọkàn rẹ̀ ni wípé obìnrin tá a ló lọ́yàyà yìí ó ti sá lọ nítorí pé ó ti mọ ohun tó ń ṣe. Àníkẹ́ wá ọmọ orogun láwárí. Ó dàlú tẹlifíṣàn obìnrin, ó fọ wómúwómú. Rédíò kan bẹ nílé obìnrin tí à ń pè ní home theatre. Àníkẹ́ mọ̀ fi ọmọ orogun bá tiẹ̀ jẹ́. Àníkẹ́ lọ sí kíṣìnì obìnrin tá a ló lọ́yàyà yìí, ó sì fọ gbogbo àwo tó bá níbẹ̀. Nígbà tó ṣe èyí tán, Àníkẹ́ padà sí di dánfó ọkọ rẹ̀, ó sì fọ ọmọ orogun, ó fi wó gbogbo gíláàsì mọ́tò náà wòmúwómú. Ẹ̀mí kan bẹ nínú ayé ènìyàn bí ò bá tẹni jẹ́ kì í sinmi. Ẹ̀mí mo rò pé ló ń jẹ́. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí Ohùn Àánú podcast ní samologo.com.ng. Ohùn Àánú tẹ̀síwájú. Àníkẹ́ gba ṣọ́ọ̀bù rẹ̀ lọ, ó sì bẹ̀rẹ̀ sí tajà. Ara Àníkẹ́ ò balẹ̀, ó ti ṣọ́ọ̀bù ní wàràǹsísà, ó sì dorí kọ̀nà lé padà. Ó ní lónìí, òkú méjì ó bọ́ lọ́hùn lé. Nígbà tá Àníkẹ́ délé, ó ti bá ìpàdé tó ti ń lọ ní rẹpẹtẹ. Àwọn àgbààgbà àdúgbò wà níbẹ̀. Ìyàlẹ́nu ló jẹ́ fún wípé mọ̀lẹ́bí ara òun gan wà níbẹ̀. Mọ̀lẹ́bí ọkọ Àníkẹ́ onídàáfó ó wà níbẹ̀. Kódà mọ̀lẹ́bí obìnrin tí a ló lọ́yàyà tó ń gbé fíláàtì ìsàlẹ̀ òun gan wà níbẹ̀. Nígbà tí Àníkẹ́ rí ọ̀pọ̀ èrò, inú rẹ̀ dùn sínú. Bí ẹ tún sọ díẹ̀ nínú ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ tá à ń wí. Àníkẹ́ ní ó tiẹ̀ dá báyìí. Àwọn àgbààgbà tí mo báyìí gan-an ni ó bá wa yanjú ọ̀rọ̀. Àṣírí ọkùnrin yóò tú síta. Ọkùnrin tí ìyàwó rẹ̀ ò tẹ́ lọ́rùn, tó ń wojú fẹ̀fẹ̀fẹ̀ káàkiri. Wọ́n ti sọ, wọ́n lẹ́yìn onímọ́tò ojú yìí gbébì kan. Ẹ wo, bàbá Àníkẹ́ gan-an ó wà lórí ìjókòó ló bá jágbe mọ́mọ rẹ̀. Ó ní gbẹnu ẹ sọ́hùn, kó rádaràda rẹ sẹ́yìn kó jókòó kó sì panu mọ́, ọmọ adójútì ni. Ọ̀rọ̀ yé àbí mi, Àníkẹ́ bẹ̀rẹ̀ sí ronú sínú. Kí ni bàbá mi ń sọ yìí? Ó dà, èmi mọ̀ pé òpùrọ́ lọ́kọ mi, bí ó ti sọ àwọn irọ́ kan fún bàbá mi. Ṣùgbọ́n lónìí láti rí rẹ̀ ó tú nígbà tí wọ́n bá fún mi láàyè láti sọ̀rọ̀. Ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi, nígbà tí wọ́n rojọ́ lọ tí wọ́n rojọ́ bọ̀, Jẹ́bẹ́tẹ́ gbọ́mọ l'Àníkẹ́ lọ́wọ́ o. Jẹ́ n kúkú sọ fún wọn gan ohun tó ṣẹlẹ̀. Ẹ wò ó, ní ọ̀sán ọjọ́ tá à ń wí yìí, ọkọ Àníkẹ́ ń padà bọ̀ wálé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ lọ́wọ́ ọ̀sán. Ó ní kò ń wá rẹjú díẹ̀ kákòókò gìrìgìrì èrò nígboro tó bẹ̀rẹ̀. Ìyẹn ni tó bá ti ń dọwọ́ ọ̀rọ̀lẹ́ sọ́wọ́ alẹ́. Nígbà tó máa fi délé, òun àti kọ̀ǹdọ́ rẹ̀, wọ́n rí obìnrin ta ló lọ́yàyà yìí, wọ́n rí ní ẹnu ọ̀nà yàrá rẹ̀ nísàlẹ̀. Ó dojú bolẹ̀ síbẹ̀ nílẹ̀ ẹ̀lẹ̀. Ọmọdébìnrin kékeré tó sì ń tọ́ lọ́wọ́, ó jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó sì ń sunkún. Ṣẹ́yìn náà ti mọ̀ bí àwọn ilé fíláàtì ṣe ń rí. Oníkálùkù ní ní kọ́ńpáǹdì rẹ̀. Kò sẹ́ni tó mọ̀ wípé gbẹ̀gẹ́dẹ́ ti gbiná nílé àwọn Àníkẹ́. Ọkọ Àníkẹ́ onídàáfó àti kọ̀ǹdọ́ rẹ̀ wọ́n sá sóbìnrin yìí. Ó ti dákú lọ́rán gbandan. Ẹ̀jẹ̀ sì wà ní apá kan orí rẹ̀ àti ihò imú rẹ̀. Ó dàbí ẹni pé nígbà tí ọmọbìnrin náà ṣubú, ó fi ẹ̀gbẹ́ orí gbálẹ̀ kó tó dákú. Nígbà tí ọkọ Àníkẹ́ àti kọ̀ǹdọ́ rẹ̀ tí wọ́n rí obìnrin yìí, wọ́n gbé dìgbàdìgbà ó dinú dánfó. Ọkọ Àníkẹ́ wá sọ fún kọ̀ǹdọ́ pé sórí ọmọ kékeré tí obìnrin ń tọ́ yìí, bá ń gbọ́mọ náà bá ń gbé lọ sílé kejì, bóyá àròbìnrin tó bá ń gbé fún títí a ó fi padà dé.
tó bá ti wá kúrò níbẹ̀ kó gbé ọ̀kadà lọ sí ṣọ́ọ̀bù ìyàwó mi kó sọ fún ohun tó ṣẹlẹ̀. Lẹ́yìn ìgbà náà ó sáré àti ìyàwó mi kẹ́ wá bá mi lọ sí Peter ká lè ran arábìnrin yẹn lọ́wọ́. Nígbà tí kọ́ńdọ̀ fi dé ṣọ́ọ̀bù Àníkẹ́ kò bá Àníkẹ́ mọ́ o. A jẹ́ pé nígbà náà ó ti fìbínú wá sílé, wọn ò sì pàdé ara lójú ọ̀nà. Nígbà tí kọ́ńdọ̀ padà dé ọsibítù tó ń jíṣẹ́ fọ́gá rẹ̀ yẹn ọkọ Àníkẹ́ onídánfó. Ọkọ Àníkẹ́ sọ fún kọ́ńdọ̀ pé kó máa lọ lé o torí pé iṣẹ́ ìrọ̀lẹ́ ọjọ́ náà kò ní lè wáyé mọ́ nítorí ohun tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tóun bá kúrò ní ọsibítù tí àwọn dókítà bá sọ irú ipò tí arábìnrin yìí wà, òun ó padà lọ sí ṣọ́ọ̀bù ìyàwó òun láti tètè sọ fún ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Nínú àlàyé ọkọ Àníkẹ́ tí kọ́ńdọ̀ rẹ̀ gan-an tó tún jẹ́rìí sí, nígbà tí ọkọ Àníkẹ́ yóò wá dé ṣọ́ọ̀bù ìyàwó rẹ̀ kò bá Àníkẹ́ níbẹ̀. Ó wá fọkàn sí wípé bóyá náà ti sáré lọlé nítorí pé ó mọ̀ pé lọ́sàn-án lòun máa ń lọlé lọ rẹjú. Ọkọ Àníkẹ́ tẹ̀síwájú àlàyé rẹ̀. Ó ní nígbà tí òun máa fi délé tó ń wojú ìyàwó òun womi gbóná lọ́wọ́ rẹ̀ tó lóun fi wẹ̀hún kanlẹ̀ tó ń ṣépè ní kọ̀sẹ̀kọ̀sẹ̀ tó ń sì rí wípé kójú má rí bi gbogbo ara lóògùn ẹ. Ó ní kó má bàa da láàbò ara torí ẹ̀ ló ń fi júbà ehoro tó ń fi ferege. Ìdí nìyí tóun wá fi ránṣẹ́ pé àwọn àgbààgbà kí wọ́n gbà òun nítorí pé ìyàwó òun ti balẹ̀ jẹ́. Nígbà tí wọ́n ní kí Àníkẹ́ rojọ́ tiẹ̀, ẹ wo kò mọbi tí ó ti bẹ̀rẹ̀. Ohun tóun sọ ni wípé ṣe lòun rò bóyá ọkọ òun àtobìnrin yìí wọ́n jọ ń dọ̀rẹ́ pọ̀. Nígbà tóun sì rí wọn nínú mọ́tò kan náà, ṣe lòun rò wípé ọkọ òun ó ń gbé obìnrin tá a ló lọ́yàyà yìí ó ń gbé lọ sí òtẹ́ẹ̀lì. Ǹjẹ́ o wá rí báyìí pé lóòótọ́ ni pé ẹ̀mí kan ń bẹ nínú ayé ènìyàn, bí ò bá tẹni jẹ́ kì í sinmi, ẹ̀mí mo rò pé ló ń jẹ. Wò ó, ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn lẹ́mí yìí ń bá a fínra. Àwọn tí ò bá jà sọ wọn púpọ̀, kódà ọ̀pọ̀ àwọn tó yí Jésù ká lẹ́mí yìí ń bá a jà. Kò yà ọ́ lẹ́nu? Bẹ́ẹ̀ ni, mo ní ọ̀pọ̀ àwọn tó yí Jésù ká lẹ́mí yìí ń bá a jà tí a sì rí àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì. Jẹ́ ń fi àwọn àpẹẹrẹ kan hàn nínú Bíbélì. Nígbà kan wà tí Jésù rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣáájú rẹ̀ lọ sí òdìkejì òkun. Nígbà tó dàṣálẹ́, ó ṣàkíyèsí kinní kan. Bá bá wo ìwé Máàkù orí 6 ẹsẹ̀ 52. Máàkù orí 6 ẹsẹ̀ 52. Bíbélì wípé ó sì rí wọn ń ṣiṣẹ́ ní wíwa ọkọ̀ nítorí tí afẹ́fẹ́ ń ṣe ọwọ́ òdì sí wọn. Àwọn oníbélì ń sọ yìí, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní ó rí wọn lórí òkun níbi tí wọ́n ti ń wa ọkọ̀ wípé afẹ́fẹ́ sọwọ́ òdì sí wọn. Bẹ́ẹ̀ ń tẹ̀síwájú kí n máa kà lọ. Nígbà tí ó sì di ìwọ̀n ìṣọ́ 4 òru, ó tọ̀ wọ́n wá, ó ń rìn lórí òkun, òun sì fẹ́ rí wọn kọjá. Ẹsẹ̀ 51 wípé ṣùgbọ́n nígbà tí wọ́n rí i tí ó ń rìn lójú omi, wọ́n ṣe bí ìwìn ni, wọ́n sì ń kígbe sókè. Ǹjẹ́ ẹ rí àwọn ènìyàn tí wọ́n bá Jésù Olúwa wá wọléwọ̀de, tí wọ́n sì rí Jésù Olúwa tó ń bọ̀ lọ́ọ̀kan láì farabalẹ̀. Bíbélì sọ fún wa wípé ẹ̀mí mo rò pé ìbẹ̀rẹ̀ sí dà wọ́n láàmú, wọ́n sì rò nínú ara wọn wípé ìwìn ni láì ṣèwádìí kankan. Ẹ̀rí bí ẹ̀mí burúkú yìí ṣe ń ṣiṣẹ́. Yẹn tún fi àpẹẹrẹ míì hàn nínú Bíbélì ní ọjọ́ àjíǹde Jésù. Obìnrin kan tá à ń pè ní Máríà Magdalene ó jí lọ sí ibojì Jésù. Nígbà tó débẹ̀ kò rí Jésù níbi tí a sin sí. Bíbélì sọ fún wa wípé ó bẹ̀rẹ̀ sí í sunkún. Ṣùgbọ́n nígbà tó wá gbójú sókè, ẹ jẹ́ kí n tiẹ̀ bẹ̀rẹ̀ sí í kà nínú Bíbélì kí ìwọ náà lè ṣẹlẹ́rìí ọ̀rọ̀ mi. Nínú ìwé Jòhánù orí 20 ẹsẹ̀ 15. Ìwé Jòhánù orí 20 ẹsẹ̀ 15. Jésù wí fún un pé, obìnrin yìí, èyí ṣe tí ìwọ fi ń sọkún? Ta ni ìwọ ń wá? Òun sì ṣe bí ọlọ́gbà ní í ṣe. Ó wí fún un pé, alàgbà, bí ìwọ bá ti gbé kúrò níhìn, sọ ibi tí o gbé tẹ́ ẹ sí fún mi, èmi ó sì gbé kúrò. Àbẹ́ẹ̀rí èlò nkòkò ara ọmọ le. Kí là ń wí, kí làwọn náà ń sọ padà? Ìbéèrè méjì pé la máa bí obìnrin léèrè. Ìbéèrè àkọ́kọ́ sọ wípé
èyí ṣe tí ìwọ fi ń sọkún? Ìbéèrè kejì wípé ta ni ìwọ ń wá? Ẹ̀rí bí tí èrò búburú yìí ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ nínú ayé ènìyàn. Ẹ̀mí mú rò pé ohun tí ó kọ́kọ́ wá sọ́kàn obìnrin ni wípé ó rò bóyá olùṣọ́gbà ni Jésù. Láì má dáadáa ní, láì mọ́kọ́, láì wọṣọ tó dọ̀tí. Àbẹ́ẹ̀rí, tẹ́ ẹ bá wo àwọn èèyàn lónìí, bí wọ́n rí akọ àtabo tí wọ́n ń sọ̀rọ̀, tá a bá wo ọkàn ọ̀pọ̀lọpọ̀ tó rí wọn, kí lè rògbà ọkàn wọn? Ohun tí wọ́n rò ní wípé bóyá àwọn méjèèjì ń bára wọn dọ̀rẹ́. Ẹ̀mí mo rò pé ní tá a bá rí àwọn kan tí wọ́n kóra jọ tí wọ́n ń sọ̀rọ̀, wọ́n ń dọ̀wẹ́kẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí rẹ́rìn, kí ni èrò ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn? Ẹlòmíì á sọ pé òun ni wọ́n fi ń ṣe yẹ̀yẹ́. Ẹ̀mí kan ń bẹ nínú ayé ènìyàn, bí ò bá tẹni jẹ́ kì í sinmi. Ẹ̀mí mo rò pé ló ń jẹ́. Ẹ̀mí yìí tí mo pè ní ẹ̀mí mo rò pé ó ti tú ọ̀pọ̀lọpọ̀ ilé, ó ti bà ìgbé ayé ẹlòmíì jẹ́, kódà ó ti rán ọ̀pọ̀lọpọ̀ lẹ́wọ̀n. Bíbélì kí wá nílò, ó ní kí a máa wádìí ohun gbogbo dájú, ká sì di ètò dára mu. Mo sọ̀rọ̀ nínú ìwé Tẹsalóníkà kínní orí 5 ẹsẹ̀ 21. Tó bá ní Bíbélì kó bá mi jẹ́rìí ẹ̀ wò. Ẹ jẹ́ á gbàdúrà. Ní orúkọ Jésù. Bàbá, a dúpẹ́ fún ọ̀rọ̀ yín lónìí. A sì ní ìgbàgbọ́ wípé ọ̀rọ̀ yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ní rere. Mo pa á láṣẹ, ibikíbi tí ẹ̀mí mo rò pé bá farapamọ́ sí nínú ayé gbogbo olùgbọ́ ètò yìí, ẹ máa jáde ní orúkọ Jésù. Mo gbàdúrà kí ẹ̀mí mímọ́ Ọlọ́run kó ráàyè nínú ayé rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè, ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni, pé Pastor Sam Adéọ̀sùn sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé nínú àánú Ọlọ́run.